Aláròyé máa wí o. Wọ́n sọ ọmọ yahoo sẹ́wọ̀n l'Àbújá, èyí lohun tó ṣe. Iwájú onídàájọ́ Nwosu tilé-ẹjọ́ gíga kan tó wà lágbègbè Maitama l'Àbújá ni wọ́n fojú afurasí ọ̀daràn ọmọ yahoo kan ọ̀gbẹ́ni Nelson Solomon bá lọ́jọ́ ajé Monday ọjọ́ 9 oṣù kẹsàn-án ọdún yìí. Ẹ̀sùn táwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà jìbìtì àti ṣíṣe owó ìlú kúmọkùmọ láàrin ìlú Economic and Financial Crimes Commission EFCC ẹ̀ka tìlú Àbújá fi kàn án ni pé ó lu òyìnbó aláwọ̀ funfun kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Webby J.W. Mary ní jìbìtì $5,000 owó ilẹ̀ òkèrè. Agbèfọ́ba Uze tó fojú olùjẹ́jọ́ balẹ̀-ẹjọ́ sọ fádájọ́ pé olúwa mi, afurasí ọ̀daràn yìí William Fernando lu àwọn òyìnbó ní jìbìtì nípa yahoo. Obìnrin ló máa ń pe ara rẹ̀ fún àwọn yẹn, a sì sọ fún wọn pé wọ́n fowó ránṣẹ́ sí òun lórí ayélujára. Báwọn yẹn bá ti fowó ránṣẹ́ sí tán ni yóò bẹ̀rẹ̀ sí sọ kàntànkàntàn lẹ́nu. Àwọn ìwà pálapàla tó ń hù láàrin ìlú yìí kì í ṣe ohun tó dáa. Ìdójútì ńlá gbà ló sì ń kó bá àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè yìí. Ìjìyà ńlá sì wà fẹ́ni tó bá ń ṣe bẹ́ẹ̀ láwùjọ wa. Olùjẹ́jọ́ gbà pé òun jẹ̀bi gbogbo ẹ̀sùn tó fi kan òun. Adájọ́ jù ú sẹ́wọ̀n ọdún kan tàbí kó lọ sanwó ìtanràn $50,000. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ́ yín.